ìpàdé kù lẹ́yìn ìpàdé. Ṣáma. Ẹ jẹ́ kẹ́nìkan fún wa ládùúrà. Nbo. Níbí. Sonto alágbàtà ọ̀rọ̀. Sonto alágbàtà ẹlẹ́wọ̀n. Nígbà tá a ti jà nípàdé táwọn àgbà sì ti gbà pé tó káwa náà jáde ní ìsìn ká fọmọdé lẹ̀ kó náà díje fún ipò tó bá wà nínú ẹgbẹ́ yìí. N tí mo wá fẹ́ ká forí kòrè ká fìmọ̀ wa ṣọ̀kan kẹ́nu wọ ó kó àwọ̀ ọmọdé ká mẹ́ni tí ó ṣe sí àmọ́ dẹ́pútì rẹ̀ ẹni tí ó jẹ́ sẹ́kẹ́ gbogbo rẹ̀ káwa náà sọ pé tó ẹni tá a fẹ́ rè o ká sì fìmọ̀ ṣọ̀kan ká yẹn èèyàn kan kó jẹ́ kí gbogbo ẹ̀ rójú. Márìn dọ̀tí irú ọ̀rọ̀ ìkọ́ ló yẹ kó o tún máa béèrè Sonto ni bóun ṣe wà ẹ jẹ́ kí Sonto kó ń jẹ chairman. Àṣẹ ọlọ́pọlọ. Ẹ wo ẹ jẹ́ kí n ṣàlàyé kankan fún yín. Káre. Ṣe rí Sonto bó ṣe wà yìí yàtọ̀ sí crowding tó tún ní ó tún ní permit tá bá ní kí Márìn dọ̀tí jáde òun ò ní permit ó lè tibẹ̀ lọ kọsẹ̀ kó ṣubú. Kó ní permit àbí. Ìwọ náà wojọ́ tí wọ́n fún permit o ṣé wọ́n lọ kọ́kọ́ gbà lọ́jà yìí máa wo èrò lẹ́yìn rẹ títí bí ìgbà téèyàn ṣẹ́ṣọ́ èrò ní kí ló tún kù fún ọmọ lábẹ́ lọ lókù. Tí n bá wá jẹ kínní tí mo jẹ alága inú ọjà yìí gbogbo pàmìtì ò ṣe pàmìtì tó ń dá wàhálà lẹ̀ yìí ìrọ̀rùn ló máa bá dé fún gbogbo ẹni tó bá lẹ́tọ̀ọ́ láti gba pàmìtì. Sonto ṣé mi ò sọ. èyí tí kun mọ́ ọ̀tún tó máa ń bọ́ sítòsí lóyún nígbà táwọn àgbàlagbà yìí wà ń bẹ̀. Sonto nǹkan wa máa lọ létò gbogbo àwa máa ta a máa jèrè kò ní sí wàhálà kankan. bóun ṣe wà yìí ọ̀rọ̀ tó sọ dáa o kóun jẹ chairman kí wọ́n jẹ deputed. Ó dà bẹ́ẹ̀ tẹ́ bá tiẹ̀ wò mí tẹ́lẹ̀ náà àwọn àmọ́ ẹni mo pupa Márìn dọ̀tí mo jọ olóyè mi máa yọ lọ́ọ̀kan gẹ̀ mọ́ máa ń pè sí àmà mo mú lọ́dà ìwọ náà rà sẹ́kẹ́ mú sọmọ pé òyìnbó àmọ́ bẹ́nu rẹ̀ jà ó dùn lẹ́nu rẹ̀ bíbà wọn bí ọmọ. Mo rí Facebook ẹ̀ láyé mi. kí ló dé. mo máa ń sọ òyìnbó ni èmi ò mọ́kọ́lẹ̀ mi láìkí ká máa kọ òyìnbó lẹ̀ rárá. ṣe ká sọ òyìnbó rọrùn ju ká kọ òyìnbó lọ wá gbọ́n bí mo ṣe wà ẹ jẹ́ kémi máa bá yín sọ PRO kí máa spoked announcement yín kí máa bá yín ṣe sí gbogbo ayé kan máa gbọ́. ó di sọ. kí gbogbo ayé mọ̀ ntàn sọ ntàn ṣe gbogbo tóun ti sọ lẹ̀ yẹn ó ti wà intercontinental. ọtún ti ń darí ìyẹn ni bẹ́ẹ̀ ni màá dùn ẹ̀. mo sọ fún ẹ tó bá tún ṣe tó ń ṣe mi àti ajá o. àṣẹ lè jù má bẹ́ẹ̀ já o. Àmọ́ tó bá ṣe tiẹ̀ o mọ́ àbí. wo má gbọ́ mi èmi ò fẹ́ wà lá o. mo wá ń di ọjà òde ń wà ní mi kí ló dé náà. o ń gbọ́nà o. àṣẹ lè dùn ọ àṣẹ lè dùn ẹ àṣẹ ó lè dùn ìwọ tó lórí ibú ẹ bá ṣe fẹ́ yọ o kì í mọ̀ bó ṣe rí. má bẹ́ẹ̀ já o. má tún sọ mọ́. ìyálà yẹ. Bàbá tètè wá parí ilé kọ́nà jẹ́ kan tètè rẹ́ni tó máa wá rà á. Àmì o. Kíá wọ́n tètè dé èrò yà wá. Ọ̀rẹ́ mi ó tiẹ̀ ní kinní kan tó sọ sí mi lọ́kàn. Irú erékeré wo làgbọ́n bára wọn ṣe ná tó fi wá di pé ẹranko ń yọ̀wọ̀ ara wọn ṣé bí yọ̀nba tiẹ̀ bá wá ṣeré ṣé ọbẹ̀ wájú ohun àmúṣeré ni. Àfi bí èdè bọ́bẹ̀ ń ṣe lọ́ọ́ bá bó bá gbàgbẹ́ kú kọ́. Ẹ̀ṣọ́dẹ lẹ́wọ̀n nìyẹn Adé ló máa lò gbésí ayé ẹ̀ tó kù lọ́hùn bọ́lá ń bá dé jẹ́ kó wá padà dé láti ibi tó ti lọ ṣe jìyà iṣẹ́ orúkọ Adé máa gbọ́mọ pọ̀n á máa jẹ́ ẹ̀ṣọ́ ẹlẹ́wọ̀n tó bá tán. Ló bá ṣẹ̀wọ̀n tán lórúkọ tó mú bọ̀ látẹ̀wọ̀n ni ò bá tán. Bó ṣe wà nìyẹn ṣé ìwọ ò mọ̀ pé àgbàdúrà ni pé ìjìyà ẹ̀ṣẹ̀ tó máa tán torúkọ ìyà ẹ̀ṣẹ̀ ò ní tán Ọlọ́run má jẹ́ rírú ìyà bẹ́ẹ̀ ni. Àmì o àfi bí àìsàn tó sàn lára èèyàn torúkọ rí ò sàn bó sì lè wù kó sàn tó báyé bá máa wí bàbá máa wí lọ wọ́n mọ̀ ló ti ya wèrè rí. Òkùnkùn parọ́ ò parọ́. Àánú rẹ̀ ṣe mí. Èmi sọ lọ́hùn. Nígbà tí kì í ṣe pé ẹ méjì ṣẹ̀bẹ̀ sí ń bára yín ṣeré ṣé bá mọ yín nínú bíbá yìí bẹ́ẹ̀ ṣe máa ń bára yín ṣeré àbá mọ yín lódò yìí ni.
lóòótọ́ òdì ọ̀bẹ ló fẹ́ sọ lù ayé ló kọjú ọ̀bẹ sí i àwọn náà sọ dojú ọ̀bẹ bí ìgbà tí babaláwo já ewé kan sójú ọlọ́ni tí gba ewé wá jẹ ọwọ́ kan ni wọ́n pè ránṣẹ́ ìgbà ọwọ́ ló jíṣẹ́ ẹ̀yin ò mọ̀ pé ilé ayé tá à ń gbé yìí ayé méjì ni. ayé méjì ẹ má bínú sá o ọ̀rọ̀ tẹ́ sọ yóò fi gbogbo ara yé wa kí ni ìtumọ̀ ayé méjì sá. ọmọdé ń ṣe yín ṣe é rí ayé tí gbogbo wa wà ń bí báyìí ayé kan nìyẹn ṣe wá rí inú ọjà tá a ti ń tajà yìí ayé kan lòun náà gédéǹgbé ayé méjèèjì tí mo wá dárúkọ yìí kò ṣeé wò rán o ẹni tó bá máa tajà rajà kó jèrè nínú ọjà yìí ó ní láti fúnjà ẹ̀ dáadáa kó dé ṣòkòtò ẹ̀ kó lè dọ̀yìn 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 kó dé ṣòkòtò ẹ̀ kó lè dáadáa ọ̀rọ̀ mi yé kó lè ṣòkòtò ẹ̀ kó ṣe dáadáa nítorí pé okùn tó bá yí báyìí la fi ń so ayé báyé bá dẹ̀ já ẹgbẹgbẹ̀rún èèyàn lè mú so. àbájọ tí wọ́n ṣe ní ayé ò ṣe dúró wò bẹ́ẹ̀ ni ò ṣe bẹ̀rẹ̀ wò ìgbé ayé àyà gbọ́n ògúngbè náà gbọ́n láyé ń lò. ẹ wò sá pẹ̀lú gbogbo ń tẹ́ bá a sọ lẹ́nu ó jẹ́ kó yé mi wípé tí ayé bá ń tiro èèyàn inú ẹ̀ gbọ́dọ̀ máa bẹ̀rẹ̀ ni o tí ayé bá bẹ̀rẹ̀ èèyàn inú ẹ̀ gbọ́dọ̀ máa tiro ni. bó ṣe rí gan-an lẹ ṣe sọ yẹn ìmọ̀ràn mi sẹ́yìn méjì ni pé ẹ má wòra yín ràn o ojú lásán kọ́ o ẹ ti gbọ́ ọlọ́run àmọ́ àwọn ọ̀rẹ́ ẹ ṣe bọ́ sí. ẹni tó fẹ́ ìbáwí fẹ́ ọgbọ́n ní o ẹni tó kọ́ ìbáwí fẹ́ ìparun lọ́wọ́. tọ́lọ́tọ́jú ara yín. ẹ ṣe gbọ́sọ̀. àtẹ̀wé àtàlágbà ẹ jẹ́ ká kíyè sára. àwòye róye àwọlé Ọ̀rúnmìlà ó dífá fún Ọ̀rúnmìlà ní kùtùkùtù òwúrọ̀ pé tá a bá délé ayé tán aṣọ kan náà là á ní aṣọ kì í pé méjì méjì bá a bá fọṣọ tó bá gbẹ tán òun la máa ń daṣọ bòrà èmi Àdìsá nìkan ṣoṣo ní kí wọ́n mojú sọ́lá kó mọ̀ rí kó dẹ̀ máa fẹ́ bẹ́ẹ̀ ni. èmi Sonto rí. hello madam. hello ọkọ mi Àdìsá. ṣé wàá pa o. mo wà òkè o ẹ̀yin ńkọ́. àwa náà wà níbí yìí kòkò dàbí tiyín ni. ẹ̀fọ́ ni ìgbádùn wo làwa ń gbádùn lẹ́gbẹ̀ẹ́ yẹn alápàtà. ẹ̀yin tó yẹ pé gbogbo ibi tó dáa jù lára ẹran ẹ̀ ti jẹ́ lásìkò tó wù yín àti bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe bí ìtọ́ bá kulẹ̀ máa tà fáwọn kọ́sítọ́mà. kò dẹ̀ rí bẹ́ẹ̀ o ẹ̀yin tẹ́ bá lówó lọ́wọ́ gan-an lè ń jẹ́ gbádùn ayé àwa kan ń ta nìyẹn a lè jẹ ẹ̀rí ọ̀rọ̀ wa dàbí àgbẹ̀ tí ò mọ iye ọbẹ̀ tó pẹ̀rùn akatán tó tún wà lọ́tà. ẹ wò ọlọ́run aṣàmù àṣàánú wa ni. àmín o àmín o àmín àmín. ẹ wò mi ò gbọdọ̀ sọ fún yín bí mo ṣe gbádùn ahọ́n ẹran tẹ́ tà fún mi sí. ẹ wò níjọ́ tí mo ti ń jẹ ẹran mo ṣẹ̀ṣẹ̀ wá rí wípé ahọ́n ló dùn jù lára ẹran ni. ṣé lóòótọ́. honestly mo gbádùn ẹ̀ bàjẹ́. èmi rò pé ike ẹran ló dùn jù nú ẹran ni. ṣe rí ní ti ọ̀dọ̀ títí mi o ahọ́n ẹran ló dùn jù torí mo gbádùn ẹ̀ bàjẹ́ in fact òun ló dùn jù lára gbogbo ẹran. ìyẹn náà dáa. so how far báyìí báwo dẹ̀ ni.
Ibi tẹ́ bá fi mí sí ni kò sí ibi tẹ́ ní kí n lọ tí mi ò lọ. All right then. Ṣé wàá wá bá mi nílé àbí kí mi wá bẹ̀ torí òtútù yìí pọ̀ bàjẹ́ gbogbo ara mi kò tutù ni. Anyhow tẹ́ bá jù sí mi máa hàn. Èmi ò kéré so tó kéré rárá. Ibikíbi ni. All right. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo máa rí ẹ láìpẹ́, okay? Ó dàárọ̀. Ó dàárọ̀. Ṣéye mi ò ṣì tarí èmi gan-an látamátàsé Sonto wòlí. Sonto alágbàtà kí lè má sọ pé ẹ fẹ́ báyìí ara ẹran ni àbí ara ẹran lẹ́fẹ́. ọwọ́ ayẹ kẹ́ máa jẹ nǹkan nù irú yín nǹkan nù lọ́rùn yìí ṣé mọ̀ pé nínú lọ́nlọ́n ni kinní máa lọ ní máa kalẹ̀ sí. mi ò understand nǹkan tẹ̀ ń sọ. yìí tí ń gbìyànjú àti sọ fún yín ni pé nǹkan nù ẹran ó dáa fúnrú yín ju ara ẹran lásán lọ tó ti yé yín pàápàá jùlọ ẹ̀yin tẹ́ bá lómi lábá yìí ó dáa gan. kì í ṣe pé mi jẹ ó kàn rùn sí mi lẹ́yìnjọ́ mẹ́ta yìí. ìmọ̀ wá bẹ́ẹ̀ ìmọ̀ dàbí pọ̀nmọ́ ní sẹ́pọ̀ bẹ́ẹ̀ bá ń jẹ pọ̀nmọ́ jù ìgbọ́ bá yá yín yóò padà súyà pọ̀nmọ́ lè pẹ́ súyà. lájú ẹ. Olódùmarè o Olódùmarè o Olódùmarè bẹ́ẹ̀ ni bí pọ̀nmọ́ ẹ fẹ́ dùn eléyìí. irọ́ mi ìfẹ́ yẹn. tí mo rí yóò tóbi mélòó. 16 ni o so sí èrè sa wèrè lélẹ̀ ni àbí 12. ẹ wo n tá n sọ ó ṣe pàtàkì jù ọ̀rọ̀ yín lọ. 12 16 ni wo so ṣe 12 tí mo kà dáadáa kí n tó pè ọ sí. àtọ́jú náà àtọ́jú ta mi kà 16. tí mo rí àbí kọ́ ìní àbí wèrè lélẹ̀. kí ni problem yìí. èmi kọ́ ó ní yín burú ni olórí burúkú ni yín ṣá. ẹ wá sọ mí dáhùn ọmọ aláṣẹ́wó tẹ̀ ń fọ́ pa lára bí kò ní dáa fún yín ayé ìyá yóò dẹ̀ ní dàbí mo ṣe ń wò yín. màmá sàn kó ló kọ́ wa. shut up olóṣì nǹkan tí màá ṣe fún yín o. ẹ má bínú mọ́ ẹ má bínú ẹ̀yin náà ẹ bá fẹ́ máa wọ́jà ẹ yé máa gbàpò tí wọ́jà ẹ yé máa gbàpò tí wọ́jà ẹ máa gbàpò tí ilé. burúkú wèrè kó sí ẹ lọ lọ sí téèyàn máa fi nǹkan rẹ hàn tó ní tètè mọ yí ẹ. ṣé nǹkan rẹ lélẹ̀ nǹkan rẹ lélẹ̀. bẹ́ẹ̀ náà lọ wí kàtìkàtì lẹ́yìn kí wọ́n tó lọ tó sọ pé 16 gbogbo èèyàn ló mọ̀ pé 12 ni. tó fẹ́ gbọ́ 16 ni eléyìí. Mada dúró máa yiri ẹ̀wọ̀n aláṣẹ pàmìtì níṣẹ́. Filẹ̀ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀. Aláṣẹ pàmìtì. Filẹ̀ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀. Sonto alápàtà o. Sonto alápàtà o. Iṣẹ́ bá ti yá ó ti yá, Sonto kì í ṣọ̀lẹ. Arẹwà ọkùnrin, adúmáadán, ẹlẹ́yinjú afẹ́. Ó tún lọ yàyà tó fi ń ṣèkẹ́ oníbàárà o. Sonto alápàtà. Sonto alápàtà o. Sonto alápàtà ẹlẹ́ran. Sonto alápàtà o. Àfínjú ẹlẹ́ran. Àfínjú ẹlẹ́ran gbàlódé. Àfínjú ẹlẹ́ran gbàlódé. Àfínjú ẹlẹ́ran gbàlódé. Akíkanjú ọkùnrin nílé. Àfínjú ẹlẹ́ran gbàlódé. Akíkanjú ọkùnrin nílé. Àfínjú ẹlẹ́ran gbàlódé. Ẹ̀rù gbọ́dọ̀ kọ́kọ́ kó lára sá. àsìkò tèmi àsìkò ìrún wa bọ́ sí. ìrọ̀rùn lọ́jọ́ sí. Sonto ẹ ṣé mo dúpẹ́ ẹgbẹ́ yìí ò ní dìbàjẹ́. ó ti ń ṣe. ṣẹ́rí tí ẹgbẹ́ yìí ò bá ti dìbàjẹ́ àwa tá a jọ́mọ ẹgbẹ́ fúnra wa à ní bàjẹ́ láéláé. ẹ máa ṣàmì ẹ máa ṣàmì. mo kí gbogbo yín kú akitiyan wàhálà ìjà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn tí ẹ jà lórí kí èmi Sonto lè dépò tí mo wà lẹ́nu. ṣáàmánu mi mo láìkí ẹjù láyé yìí. ó ṣe gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá ló máa gbádùn ẹ̀. àbí nǹkan tí mo sọ yé yín. ó yé wa dì. ní báyìí tí mo ti wá dépò alága omi tuntun ti rú ẹja tuntun ti wọnú ẹ̀. tọ́kẹ̀. sẹ́rí gbogbo rọ̀bọ̀dìẹ sà táwọn àgbàlagbà ń ṣe yẹn a máa mú yẹn a máa ṣùrùgùdù àsọsílẹ̀ ilẹ̀. àtìsí kànga. àwa wá bẹ̀rẹ̀ tiwa kí olúkálùkù lè ṣe kí ni kó lè jàǹfààní ẹ̀. fún wọn lẹ́sìklámẹ́ṣọ̀n yẹn. àbí kò yé yín. Sonto fẹ́ jẹ́ kí gbogbo yín mọ̀ wípé ní ọjọ́ Saturday
Monday àti Friday òun la máa ń pa ẹran tó pọ̀ jù. Yes, correct. Àbí bẹ́ẹ̀ kọ́? Correct ni. A máa ń pa bíi 50. Ṣùgbọ́n èmi Sonto gẹ́gẹ́ bí alága máa máa pa 35. Sonto! Kí ló dé? Ṣọ́rọ̀ ẹ̀yin ni. Chairman is talking. Mo rò pé ẹ fi ṣe ilẹ̀. Ẹ káwọ́ wálẹ̀ gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá ló máa sọ̀rọ̀. Ìjọba tí yín ni kò sẹ́ni tó máa gbà. Ẹ sà 35. Àbí kò yé. Now ṣe rí àwọn ọjọ́ tí a kì í pẹ ẹran púpọ̀ tá à ń pa bẹ́ẹ̀ bíi 30 mo ò ní ṣe lọ́lọ́kanjú rárá. Èmi alága máa pa bíi 17. Ó ṣe yẹn rí. Lágẹ́tẹ̀. Ẹ farabalẹ̀. Torí tèmi Sonto bá ń sọ̀rọ̀ mo sọ nǹkan tí mo fẹ́ ni. Ẹ filẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ kó dẹ̀ máa gbé bẹ́ẹ̀. Sontori! Ọ̀rọ̀ wà. Ọmọ wo ni ẹ? Ta ló sọ pọ́rọ̀ wa? Kò sọ̀rọ̀. ẹni agbára ń gùn bá ti gun ẹṣin ẹgbàgbé Ọlọ́run tó lágbára ó lè gbà ó ti gbà ó abẹ́ orí. kò sí ẹni tó lè ní òun gbọ́ ojú Ọlọ́run lọ kò sí láyé kò sí oníbì kan kò sí ẹni tó lè ní òun gbọ́ ojú Ẹlẹ́dàá lọ. igi tó bá fara balẹ̀ lẹ́yẹ ń balẹ̀ o. Ẹ̀rí pa ti dáná báyìí. Sonto ti wá sọ ara ẹ̀ di igi wọ́rọ́kọ́ tó ń dáná rú. Ó ti wá sọ ara ẹ̀ di àrùn ọkọ̀ tó máa ń da ọbẹ̀ nù. Ṣé bá ṣe máa bá lọ ní sá? Ṣẹ́jú ẹ̀ wá ni bí òun ṣe ògùn àtàbíjà alága ó dẹ́ gbàgbé ni o páfọ̀bàjẹ́ lè rọba lóyè. Ṣé máa gbọ́ mi? Ṣé nígbà tí mi àsọ fún yín ni Ọlọ́run nìkan ni ká máa bẹ̀ kó gbà wá. Àmì o kó tó sọ àgbàlagbà wa dẹni tí ọmọ sí lágbàlá ń gbàtẹ̀ lálágbà lágbàlá ń sàlẹ̀ àgbàlá. Ṣé ẹ ti ẹ gbọ́ ohun ẹyọ kan tó dá èmi lójú ọmọ tó ní ìyàwó ò ní sùn pé kò ní fojú korun ọrùn tí ẹ̀gbọ́n bó ṣe ń dákú ló ṣe máa dájí. Bẹ́ẹ̀ni ṣe bẹ́ẹ̀nu ẹ̀ lájọ wà yìí. ẹ máa wò ó ràn ṣé bára ayé bá ṣe tí ò ṣe rè a máa rántí èrò ọ̀run ni a ò ṣe dáadáa ní tiwọn náà ṣe pé kó wá ṣe ẹn bíbí òye ṣe náà lọ ń ṣe yìí ṣùgbọ́n mo mọ̀ pé kò lè gbé yè tó dájú báwo lè fẹ́ gbé yè. àti pé àwa ní lajúlẹ̀ kó bá odò ìjẹmọ́ wa lọ́wọ́ torí ohun tá a ti ń tò ń gba ayé bàbá ẹ̀ tí ò bàjẹ́ àwa ò ní jẹ́ ò bàjẹ́ mọ́ wa lọ́wọ́. kò jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ lẹ́tí sọ yẹn o. Sonto alágbàtà Sonto alágbàtà. Sista ṣé mo pátẹ̀ kan tẹ́ ti wọlé yẹn ọ̀rọ̀ tẹ́ sọ fún mi ni mo ṣe ń rò. Mi ì tiẹ̀ lè get over it. Tíyàn bá léyìn òní rẹ̀ kò ní mọ̀gbà tó máa bẹ́ yẹn tà. Àwọn ọ̀rọ̀ kan máa wà bẹ́ẹ̀ wọ́n máa ń fọ́ ní bẹ́ẹ̀ dára sí mi. Seriously now olórọ̀ kan tí mo fẹ́ fi pamọ́ sí ẹ lọ́wọ́. Mo ti rí ìfẹ́. Ìwọ sista ìbẹ̀rẹ̀ ní ẹ̀járe. Ta ni o mọ̀ pé love ọkọ yìí tẹ́lẹ̀ ṣé yẹn wá jẹ́ news. Still gist ní ẹ̀járe ṣebí pé ìfẹ́ yín ṣe máa ṣàkí ara yín náà nù. Ọ̀rọ̀ tí mo sọ yìí ó mà serious ju bó ṣe take yìí lọ. Àní mo ti pàdé ọmọkùnrin kan tí mo nífẹ̀ẹ́. Sister. Ṣé o lè bẹ̀rẹ̀ nǹkan bẹ́ẹ̀? Ṣé o mọ̀ pé mi náà kì í ṣe irú èèyàn bẹ́ẹ̀ yẹn? Mi ò kì í ṣe irú èèyàn bẹ́ẹ̀ yẹn bọ́ ṣé o mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn mi ò lè fi bù fún ẹ. Ṣé o wá rí àtàárọ̀ mi àti ọ̀sán mi àti gbogbo ìgbà ọ̀rọ̀ ọ̀fẹ́ mi ò máa rí yọkó. Bọ̀bọ́ yìí ṣá ṣe ló ń ṣe mí pé kí n kú òun lé kí n kú lọ́ba. Ṣé o tiẹ̀ rí ńgbà tá a bẹ̀rẹ̀ èmi gan ti ń fojú wò pé ṣé màá lè ṣe ṣe mi níwọ̀n fún orú èèyàn tí mo jẹ́ náà bó ṣe rí nígbà tí kinní tó wọnú ara mi tán I can't stop loving this guy. I am totally in love with him. Ṣé rí nígbà tó wá yá mo tó wá wo nature iṣẹ́ ṣé mo ti fẹ́ fojú commonize ẹ pé mi sírú yẹn and all of that iṣẹ́ alápàtà ló ń ṣe. What? Corporate alápàtà ló ń ṣe náà ó dẹ̀ bójú jẹ́ kí ló dé tó ṣojú ẹ̀ bẹ́yẹn eléyìí corporate o. Kí ló corporate inú iṣẹ́ alápàtà sister? Corporate alápàtà. Yes.
eléyìí yàtọ̀ sí wọn dára sí mi. Sister, Ejo, má bínú. For the very first time, I want to be very, very straight with you. Are you okay? Ṣorí pé nǹkan ṣe mí ni. Ṣorí pé nǹkan kan ṣe mí. Kí n má dákẹ́ báwo mo sọ fún ẹ pé mo ti wà in love pẹ̀lú ìyàwó sọ pé kí n dákẹ́. Sister, tọkọ yín bá gbọ́ nǹkan tẹ́ ń sọ yìí. Èmi ò sí bẹ́ẹ̀ o. Èmi kò mi mọ nǹkan parọ́ nǹkan báyìí o. I'm not involved at all. Máa gbọ́. Ṣorí tí wọn náà bá rí bọ̀bọ̀ yìí, wà á dákú. Ṣorí tó bá rí bọ̀bọ̀ yìí, wà á ní àǹtí ẹ̀rín lè yàn. Mo ní mi ò lè do without èèyàn bá mi sọ wípé tọkọ mi bá gbọ́. Ìgbà tọkọ bá gbọ́ ńkọ́. And you don't know that style. You don't know the feeling of animal. I love him. My introduce ẹ sí ẹ. Bàbá mi dúpẹ́. Wọ́n bàbá tiẹ̀ sọpẹ́ ní pé àǹtí níbo lẹ forí sí tẹ̀ ń fẹsẹ̀ rẹ̀. Ọlọ́run ṣé ló ṣe ṣe lèmi náà ṣe wò pé èmi but n sìn ṣe ni kò relax ojú ẹ wá lójú èṣù tó bàjẹ́ kí ló ṣe ṣe ni pé mi sọ pé jẹ́ báwọn. Sonto alágbàtà. Èmi náà nìyí èmi la bìbà pẹ̀lẹ́ bí orí adẹ́tù èmi Sonto lọkùnrin tó jọkùnrin ẹgbẹ́ ẹ̀ lọ ní gbogbo ọ̀nà. Bẹ́ẹ̀ ni inú mi dùn láti mọ̀ yín because èmi náà ti wà ígá láti mọ ẹni tí ó jẹ́ kẹ́gbọ́n mi lè sùn tí ó jẹ́ kán lè wò. Èmi ni Ọlọ́run ní kó jẹ́ pé ọ̀dọ̀ mi ni lékelèké wọn ti máa fọṣọ tó máa mọ́. Àdúrà tí mò ń gbà ní pé àti kankan àtọ̀ṣẹ tí mo fi ń fọ kọ́lọ̀ má jẹ́ kó ṣaláíláí. Inú mi dùn láti mọ̀ wọ́n náà. Inú mi dùn. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí mi wá máa lọ. Wọ́n fẹ́ fẹ́ mi ìjìnlẹ̀ kẹ́ni ní time for rain dada. Mo wà ní sùúrù mo rò pé wàá dúró tí sísítẹ́ ẹ̀ bá ṣe tán kẹ́ lè jọ máa lọ pọ̀. Àbí? Irọ́ ìkẹta ọ̀rọ̀ kí n jẹ́ kọ́rọ̀ ogun méjìlá owó ń dùn mí. Ó tọ́ ẹ jẹ́ kí n máa lọ. wá jẹ́ kí n wá fún ẹ lówó mọ́tò. Àánú ẹ má ṣe. Irọ́ àbúrò gbà. Láti gba owó mọ́tò gbà fi wọ mọ́tò. Tí bá délé máa pè ẹ́. Ọlọ́run àtúbọ̀ jẹ́ ká múra jù báyìí lọ kó yẹ tó bá ti fẹ́ ra ẹran gba nọ́mbà mi lọ́wọ́ sísá ẹ̀ kó wá bá mi rẹran. Ó ṣe gan. Ó ṣe díẹ̀. Ó ṣe. Àbúrò mi nìyẹn ọmọ dára sí mi. Orúkọ yẹn rò ń tutọ́ Olúwa dá sí gan. Ó fine. Ṣé irú àwọn èèyàn tó dá bẹ́ẹ̀ ló máa rí mi pẹ̀lú ń sìn? Ṣé o mọ̀ pé amọ́lóló ló máa ń ṣe ọ̀rẹ́ onímọ̀ tútù? Bẹ́ẹ̀ ni. Àwọn èèyàn gidi, àwọn èèyàn tó ṣe rí mọ́ọ̀yàn, àwọn tó máa rí nìyẹn. Inú mi dùn. Ṣorí nǹkan kan wà tí mo ní mo ti fẹ́ sọ fún ẹ tipẹ́. Mi ò ní parọ́ fún ẹ àsìkò tí mo mọ̀ ẹ́ sí dáadáa ni. Àsìkò tí mo mọ̀ ẹ́ ni mo jẹ́ chairman àwọn alápàtà ní ọjà wa. Sórí ọ̀tún lóríṣiríṣi ló wọlé tọ̀ mí lásìkò tí mo mọ̀. Olúwa ṣe. Ẹsẹ̀ ẹ̀ dà. Mo dẹ̀ máa kú síbẹ̀. Mo ò ní kó bẹ́ẹ̀ láéláé. Ọlọ́run náà ni. Ó ṣe wòlé. Sonto alágbàtà. Sonto alágbàtà ẹlẹ́ran. Àfínjú ẹlẹ́ran mà ní sẹ́. Àfínjú ẹlẹ́ran mà ní. Àfínjú ẹlẹ́ran akíkanjú ọkùnrin nílé. Àfínjú ẹlẹ́ran akíkanjú ọkùnrin nílé mà ní. Àfínjú ẹlẹ́ran ẹrù òbodò kókó lárọ́ sá. Sonto alágbàtà ni. ẹrù òbodò kókó. Sonto alágbàtà ni. alága pàmìtì. Má dá dúró má yiri ẹ̀wọ̀n sẹ́. aláṣẹ pàmìtì ní sẹ́. Filẹ̀ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀. aláṣẹ pàmìtì. Filẹ̀ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀. Sonto alágbàtà. Sonto alágbàtà. Iṣẹ́ bá ti yá ó ti yá, Sonto kì í ṣọ̀lẹ. Arẹwà ọkùnrin, adúmáadán, ẹlẹ́yinjú afẹ́. Ó tún lọ yàyà tó fi ń ṣèkẹ́ oníbàárà o. Sonto alápàtà. Sonto alápàtà o. Sonto alápàtà ẹlẹ́ran. Sonto alápàtà o. Àfínjú ẹlẹ́ran. Àfínjú ẹlẹ́ran gbàlódé. Àfínjú ẹlẹ́ran gbàlódé. Àfínjú ẹlẹ́ran gbàlódé. Akíkanjú ọkùnrin nílé. Àfínjú ẹlẹ́ran gbàlódé. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn ẹ gbà mí. Tùlá tó dẹ̀ dá ẹ lójú pé ìwọ fúnra rẹ ó yájú orí màálù tiẹ̀ láàárọ̀ yìí. Alẹ́ àná mo rí ṣé màálù tí wọ́n ń wò yìí ṣé eléwàjọ dúdú ni ṣé màálù tí wọ́n ń wò yìí ṣé kìí ṣe funfun lélẹ́yìn ni màálù tèmi lélẹ́yìn náà. Tùlá ṣé ò tí ì ya wèrè
ojú ẹ̀ ò rí náà ni ṣé o ti rí kúri ni. ẹ gbà mí Àjàgbé ṣé o wà blinded. ṣó fẹ́ kí n jẹ gbèsè ni blinded orí burúkú ẹ̀ wò ni. ọ̀rẹ́ ó dẹ̀ ń tẹnumọ́rọ̀ yóò ń tẹnumọ́ màlúù tá a wà ń wò bí tó lè dá mi lójú kóhun làwọn náà ń wò bí funfun ni. ṣe ìyá wèrè àbórí ẹ̀ burú ni òun mo rí kúri ṣé wọ́n sọ fún ẹ kó rí mi ò pé àbí mi mọ́ bí túbọ̀ sọ irin tí mo fi sọ màlúù mi rè màlúù tèmi ni irin tí mo fi sọ òun ni ìjàpá kí n jẹ gbèsè ni. ọtí mò ń kan ni mo rò pé ọtí mò ń kan gbogbo ayé sọ pé màálù funfun ni o sì ní màálù dúdú ní omi sọyìn tí ọkùnrin mọ́lẹ́nu kò máa mú lọ́ọ̀lẹ̀ màálù rẹ̀ rè. ẹgbẹ́ nu yín sọ̀njà àdé tẹ́bà mọ́rọ̀ dá sí kẹ́kọ̀ọ́ mi àlọ́rọ̀ ẹ wà confusing. èsè tójú ẹ fọ ni tó ń di ẹ ni tàbí wèrè tí ṣe wèrè ẹ kò yé mi gbé pọ̀n sẹ́yìn kó má gbé lọ lé ẹ nígbà tí o ṣe pé wèrè tí ṣe wèrè ẹ nǹkan tí gbogbo wa jọ ń wò yìí funfun ni ó dà mí lọ́gbọ̀n tó tiẹ̀ ò bá fọṣẹ́ wò rí pé màálù dúdú lélẹ̀ Lámídì sórí àkíyèsí pàtàkì ní ọ̀rọ̀ tó délẹ̀ yìí o mú ọmọ ìyá ẹ dáadáa sórí ibi tó ti máa ń bẹ̀rẹ̀ gangan nìyẹn tó bá ń gbọ́ ó ń lọ náà ni ó ń lọ náà ó bẹ̀rẹ̀ lórí yẹn o ìgàmà ó má bẹ̀rẹ̀ sí ṣayẹ pẹ̀ ní wèrè lólórí burúkú yìí ibo lọ́nà ti pè mí àti ẹ̀pọ̀ èmi jọ̀yọ̀ òun já kí máa rìn sọ́nà wa papọ̀ báwọn sọ fún mi níbi tí awẹ́ ti papọ̀ mọ́ kílókọ̀ lu alúwẹ̀ ti jẹ ìlú ọkọ̀ péjú yìí kílókọ̀ rẹ̀ ti jẹ náà. ọmọ sọ pé wèrè ni ẹ àwọn ọ̀rọ̀ tó máa sọ máa múnú bẹ́mi ó mọ náà yanu adé ẹ̀yọ́ kó lọ bí wọ́n bẹ̀ mọ́ kó yà wèrè ni kí ló fà sí náà. kì í ṣẹjọ́ yín ẹjọ́ màálù ni màálù lọ dá wà lálẹ́ wèrè lẹ́yìn méjèèjì wèrè ni ẹ̀yin ọ̀nà dandan òsì ṣe bẹ̀rẹ̀ ẹ dákun torí Ọlọ́run ṣé ilé yóò kìkì lẹ wá tẹ́ sórí àti àgbáyé báyìí ẹ dákun òjájẹ ẹ̀ ní lọ ẹ mẹ́kọ̀ọ́ lè jà ẹjọ́. ó ti ẹ̀ dá báyìí alága ti ń bọ̀ Sonto ti ń bọ̀ báyìí ó dá báyìí. kí ló ṣẹlẹ̀ kí ló fariwo. Sonto máa gbà mí láàárọ̀ ibi mo ṣe débì pé kí wọ́n á tú màálù láti lọ pa bàtúlà bàdé ló bá ní màálù òun ni màálù tèmi dẹ̀ so mọ́lẹ̀ látànà ń bì màálù dúdú ni òun náà là ń wò yìí èmi sì mọ̀ pé wọ́n mọ̀ pé màálù dúdú lélẹ̀ àbọ̀lọ́rí burúkú ni yín ni kí ni gbẹ̀gìrì sẹ́yìn ni Sonto ni. Tùlá. Sonto gbogbo ọ̀rọ̀ Àjàgbé ó máa wà confusion mi ò dẹ̀ fẹ́ ó ti jẹ́ kó yé náà màálù tá à ń wò yìí màálù yìí ṣe rí èmi mo ní mo dẹ̀ jẹ́ kó yé pé màálù tó ń wò yìí funfun ni ó dẹ̀ bá mi jiyàn ó lè ya wèrè tó màálù o kó mọ Tùlá kí ni kọ́lọ̀ màálù tiẹ̀ gangan. funfun whited. Yes, she's whited. That's why I like you. Ọ̀dà gbogbo ara ọjà pátápátá. wọ́n wá sí orí burúkú fún mi jàre. màálù tó dúró yìí kí ni kọ́lọ̀ ẹ̀. funfun ẹ kọ́ ní burúkú yìí tó ń jáde. She's whited. Àjàgbé kí ló dé tó jẹ́ pé gbogbo ọ̀rẹ́ máa ń dá wà lálẹ́ nù ọjà. always manipulated. ẹ sọ sí. kí ni n ó sọ olórí tí ọba tàṣẹ pa agbára ò lè dálé tó olórí ni ọ ìwọ la iṣọ lórí ìwọ ni síámà gbogbo wa sì ń wò pé màálù ìfọnfọn ni ajísanwó òyìnbó ọpọlọ rẹ pé dájọ́ ìbò ṣe yọ ọdá lọba tán. ó dà kí wọ́n pín méjì. ó dà Tùlá gbé màálù ẹ. ẹbí o gbogbo ẹgbẹ́ ìṣe yóò dà gbogbo ẹgbẹ́ ìṣe lọ́jà yóò aláìjẹnu aláìlójútì ìwà rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ náà ń bá kiri kámi àká lójú yín láìpẹ́ o. ṣé kò sí ẹni tó lè ní ohun kan ojú ẹlẹ́dà ọ̀tá fà sókè tóyídó borí ọ̀làjì kò sí ibi dúdú tí ń lè mọ́lẹ̀ tó Ọlọ́run rí ọ. ẹni agbára ń gùn bá ti gùn ẹṣin ẹgbàgbé Ọlọ́run tó lágbára ó lè gbà ó ti gbà ó abẹ́ orí. máàmù kò sí ẹni tó lè ní ohun gbọ́ ojú Ọlọ́run lọ kò sí láyé kò sí oníbì kan kò sí ẹni tó lè ní ohun gbọ́ ojú Ẹlẹ́dàá lọ. igi tó bá fara balẹ̀ lẹ́yẹ ń balẹ̀ o èyí tí ó
farabalẹ̀ ẹ̀yẹ àfòkúrò lórí rẹ̀ ayé ẹ̀gbọ́n ẹni adálọ́lá tàdé ládé takọ́lẹ̀kẹ̀ oyè sí lọ́rùn kó rọra ìgbà pẹ̀lẹ́ kì í fọ́ àwo rẹ̀ kì í fàya o. kò sí ẹni tó lè ní òun gbọ́ ojú Ọlọ́run lọ kò sí láyé kò sí oníbì kan kò sí ẹni tó lè ní òun gbọ́ ojú Ẹlẹ́dàá lọ. iná tó láṣọ ẹ̀jẹ̀ tó lè kọ́nà àkàndùn gba gbogbo ìka ọwọ́ bàjẹ́ o lóní ẹ rọra ẹnìkan lálọ́la gbogbo lọ́pọ̀lọpọ̀ nípòkípò ẹ̀ bá rọra ṣe. kò sí ẹni tó lè ní òun gbọ́ ojú Ọlọ́run lọ. mẹ́wọ̀n rẹ́ni tó sọ pé òun gbọ́njọ Ọlọ́run lọ. kò sí láyé kò sí oníbì kan kò sí ẹni tó lè ní òun gbọ́ ojú Ẹlẹ́dàá lọ. Fẹ́mi lágbáǹrè rékè tó fi ní wo ṣara ìgbéraga ní ìgbéra ṣọlẹ̀ ara mi ẹ̀ bá fọgbọ́n sí i ẹnì kan yan àgbà kéré láwùjọ ipò àgbà irú wọn àyè ìbéèrè ló wà wọn kì í tọ́jọ́ wọn lè má fọwọ́ pa òun ẹ má má ṣe o èèwọ̀ ni. kò sí láyé kò sí ẹni tó lè ní òun gbọ́ ojú Ọlọ́run lọ. látọ̀ lọ́yọ̀ ti dáyé. kò sí láyé kò sí oníbì kan kò sí ẹni tó lè ní òun gbọ́ ojú Ẹlẹ́dàá lọ. kò sí ẹni tó lè ní òun gbọ́ ojú Ọlọ́run lọ. kò sí láyé kò sí oníbì kan kò sí ẹni tó lè ní òun gbọ́ ojú Ẹlẹ́dàá lọ. Fẹ́mi lágbáǹrè rékè tó fi ní wo ṣara ìgbéraga ní ìgbéra ṣọlẹ̀ ara mi ẹ̀ bá fọgbọ́n sí i ẹnì kan yan àgbà kéré láwùjọ ipò àgbà irú wọn àyè ìbéèrè ló wà wọn kì í tọ́jọ́ wọn lè má fọwọ́ pa òun ẹ má má ṣe o èèwọ̀ ni. kò sí láyé kò sí ẹni tó lè ní òun gbọ́ ojú Ọlọ́run lọ. látọ̀ lọ́yọ̀ ti dáyé. kò sí láyé kò sí oníbì kan kò sí ẹni tó lè ní òun gbọ́ ojú Ẹlẹ́dàá lọ.